ṣé kì í ṣe pé àwọn ọmọ ilẹ̀ Yorùbá láti tẹ́ tààdùnbẹ̀ báyìí o? Ẹ̀yin àgbà lẹ́bọ̀lẹ́ sọ wípé àìsí ilé olóńgbò òun náà nílé máa ń dilé èkúté, àmọ́ tó lógìnní bá wà nílé tí èkúté ilé náà tó wá ń sapá filenge ṣé kì í ṣe pé ojú ti olóńgbò ọ̀hún náà báyìí? Àwọn ọmọ Yorùbá àwa rọ́rọ̀ sọmọ́ o, bí ìgbà bíi mélòó kan sẹ́yìn òun náà ni àwọn Fúlàní darandaran ni wọ́n ti ń da ilẹ̀ baba wa láàmú tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n rí nǹkan kan ṣe sí i. Ṣèbí a gbọ́ wípé ìṣàkóso tó kọjá wípé ìyẹn Muhammadu Buhari bóyá Fúlàní ni lẹ́yìn ìgbà tí ọmọ tiwantiwa ń bẹ lórí àlééfà ńkọ́ ìyẹn ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu kí wá ní àwọn gangan kí lọ́ọ́ rí ṣe sí o. Lọ́jọ́ kìíní àná nígbà tí ìkan lára àwọn akíkanjú ọmọlẹ̀ Yorùbá tó fi bẹ́ẹ̀ lọ́mọkùnrin ṣe tó fi wọn àwọn Fúlàní wípé kí wọ́n fi ilẹ̀ baba òun sílẹ̀ nítorí pé wọ́n ní wá lára pọ̀. Ìyẹn olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho Òòṣà náà ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mú Sunday Adéyẹmọ ni wọ́n mú ní ọ̀tá àjọba òkódà tí wọ́n fìtìná ti rẹ̀. Ẹ wá gbọ́ titun ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà máa pa láṣẹ kan o fún àwọn ẹ̀ka ìyẹn àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa bí wọ́n ṣe kó bítíbitì àwọn ọmọ ogun lọ sí apá àríwá ilẹ̀ wa ìyún náà ti láti lè lọ ṣe ìdáàbòbò àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ àti àwọn oko wọn ní apá ìwọ̀ oòrùn àríwá àti apá àárín gbùngbùn àríwá lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Èyí náà ló ń jẹyọ nínú ìròyìn tó ń dọ́wọ́ wa lóní yàjóyàjó. Wọ́n ní wọ́n pa láṣẹ fún àwọn ọmọ ogun wọ̀nyí o láti lè lọ dáàbò bo àwọn èrè oko àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí Fúlàní àti àwọn agbésùmọ̀mí eléyìí tó ń da agbègbè ọ̀hún náà láàmú tó ń ba èrè oko wọn jẹ́. Sórí méjì wá làwa ọmọ Yorùbá, sórí méjì làwa ní tọ̀wọ́n wá nẹ́yàn kan àbí mẹ́ta làwọn ní tàwa nẹ́yàn kan ni. Ṣé kì í ṣe ẹ̀tọ́ kan náà làjọ ní lábẹ́ òfin? Ǹjẹ́ a lè ká iye àìmọye èrè oko tí àwọn Fúlàní darandaran tó jẹ́ darandaran tí wọ́n ti bàjẹ́ ní ilẹ̀ Yorùbá tí wọ́n tún sì máa rìn felenge tí ò sí baba ńlá kú ẹni tí yóò mú wọn? Ẹ wo ìròyìn ló gbé jáde o wípé látàrí bí àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ń ṣe ìkọlù sí àwọn oko wọn ní apá àríwá ilẹ̀ wa, apá àríwá ìwọ̀ oòrùn, apá àárín gbùngbùn àríwá èyàn north central, north west àti north fúnra rẹ̀ wípé lóòrèkóòrè làwọn agbésùmọ̀mí o ni wọ́n ń ṣe ìkọlù sí àwọn èrè oko wọn, wọ́n ń ṣe ìkọlù sí àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ wọn, wọ́n ń jí wọn gbé, bẹ́ẹ̀ ni wọ́n ń pa wọ́n nípakúpa. Kódà àkọọ́lẹ̀ fi hàn wípé lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́dún yìí àwọn oko eléyìí tí wọ́n ti ṣe ìkọlù sí kò lóǹkà. Wọ́n sì sọ wípé àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ tí àwọn Fúlàní darandaran àtàwọn agbésùmọ̀mí tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn òun náà ni wọ́n lé ní 300 ní iye, ìyún 332 farmers ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn lápá àríwá ilẹ̀ wa nìkan ṣó ní o. ìyún náà tí wọ́n ní àkọsílẹ̀ fi hàn lóṣù kínní sí oṣù kẹfà ọdún 2023 wípé àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ eléyìí tí wọ́n pàdánù ẹ̀mí wọn ni wọ́n lé ní 160 ní iye, nígbà tí àkọọ́lẹ̀ tó tún fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èrè oko eléyìí tí ó lé ní mílíọ̀nù 200 náírà òun náà ni àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ ni wọ́n pàdánù sọ́wọ́ àwọn agbésùmọ̀mí àtàwọn Fúlàní darandaran. Ẹ wá gbọ́ ó ṣe jẹ́ àkọọ́lẹ̀ nípa ti apá àríwá ilẹ̀ wa òun náà ni ó wà nílẹ̀ kílẹ̀ àwọn ọmọlẹ̀ Yorùbá la fi ṣe lọ́wọ́ ìjọba àpapọ̀ tí wọ́n lè dáàbò bo àwa náà lọ́wọ́ àwọn Fúlàní darandaran. Ó dá wá sílẹ̀ o lọ́wọ́ Fúlàní darandaran. Bẹ́ẹ̀ ò gbàgbé wípé àwa náà dìbò yan ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nítorí pé ọmọ ẹni níṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Ọmọ wa ń bẹ lórí àlééfà báyìí, kò sí ìkankan tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó lè ṣe fún àwọn ọmọlẹ̀ Yorùbá. Àwọn apá àríwá ilẹ̀ wa wọ́n lẹ́nu títí débi wípé
wọ́n ti kó àwọn gòdògòdò àwọn ọmọ ogun yún àwọn ámì yún àwọn sójà wọ́n ti kó wọn lọ sí apá àríwá ilẹ̀ wa kó máa dáàbò bo àwọn àgbẹ̀ kó sì máa dáàbò bo àwọn èrè oko wọn ní ilẹ̀ bàbá tí wá ń bí ilẹ̀ Yorùbá ta ló máa dáàbò bò wá àwọn tí a tẹ̀ pè ní Àmọ̀tẹ́kùn gan kò sí agbára púpọ̀ fún wọn láti lè ṣohun tó wù wọ́n bí Àmọ̀tẹ́kùn kan bó bá lè lọ́ta fẹ́lẹ́fẹ́lẹ́ tí ó gbẹ̀mí lẹ́nu Fúlàní àwa rojú ẹnu rẹ̀ á rò ó títí débi wípé ó ṣeéṣe o kó má jáde nígbà tí wọ́n gbé ìròyìn ọ̀hún náà sọ́tún tó gbé sósìn òun náà ni wọ́n gbé jáde wípé àwọn agbébọn ni wọ́n tún gbẹ̀mí lẹ́nu alákòóso oko kan èyí tí wọ́n tún jí àwọn mẹ́ta míì tí wọ́n jí wọn gbé ní apá ìpínlẹ̀ Niger lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní abúlé kan tí wọ́n ń pè ní abúlé Sambowuse èyí tó wà níjọba ìbílẹ̀ Tanfa ní ìpínlẹ̀ Niger òun náà ní ìṣẹ̀lẹ̀ òun náà ti ṣẹlẹ̀ níbi tí àwọn ikọ̀ agbésùmọ̀mí tí wọ́n ti ya lu abúlé ọ̀hún náà tí wọ́n sì mórí lé oko náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lóní kíkankíkan sí apá àríwá ilẹ̀ wa nìkan ṣo wà ní irú eléyìí tí ń ṣẹlẹ̀ àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọn tó lọ sóko mọ́ síbẹ̀síbẹ̀ kò sẹ́ni tó máa lè dáàbò bò wọ́n àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá ti wà lápá gúúsù yìí wọ́n ṣe ìpàdé lọ́jọ́ kìíní àná ni wọ́n fi dá àwọn Àmọ̀tẹ́kùn sílẹ̀ Àmọ̀tẹ́kùn tí wọ́n wá dálẹ̀ Àmọ̀tẹ́kùn wọn ní ò léyìn lẹ́nu tí ó fi bùyàn jẹ báyìí kódà Àmọ̀tẹ́kùn tẹ̀ nágbára tó adìyẹ nù lé ṣé bá ṣe wá máa wò dé ẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ wò ó díẹ̀ tó lọ́rọ̀ ọlọ́rọ̀ o gàdàgbà báyìí ní ìròyìn gbé jáde o wípé ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti dá àwọn ọmọ ogun wọn o ó ti dà wọ́n síta láti lè máa ṣe ìdáàbòbò àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ àti àwọn oko wọn ní apá àríwá ilẹ̀ wa ẹ má gbàgbé ẹ like ẹ subscribe ẹ share lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ má tún gbàgbé o láti fi tẹ notification bells yóò máa sọ fún yín lóòrèkóòrè níbi tá a bá ti ń kó àwọn ìròyìn wa dé lóní yàjóyàjó àti àwọn ìtàn àdáyébá.